Ridwan Adéwálé. Ridwan Adéwálé. Ọmọ ìlú wo ni ẹ? Ìbàdàn. Apá àbọ̀ Ìbàdàn. Ìyànà church. Ìyànà church. Sáìdì ìbùnà church wà? After Iwo Road. After Iwo Road. Iṣẹ́ wo ló kọ́? Iṣẹ́ generator repair. Generator, ó ṣe freedom. Mo ti ṣe freedom. Mo ti mọṣẹ́ yẹn dáadáa. Mo ti gbìyànjú. Now, ìta ló mú ẹ wá sí Ọ̀ṣọ́kù? Dádì mi. Dádì ẹ ló lọ wá mú ẹ níbàdàn wá sí Ọ̀ṣọ́kù. Ọmọ ọdún mélòó ni ẹ? 20 years old. 20 years old ni ẹ? Bàbá ló wá mú ẹ. Mọ́mí ẹ ń kọ́? Wọ́n wà pẹ̀lú bàbá àbí? Wọ́n wà pẹ̀lú bàbá. Ẹjọ́ ń gbé ni? Àjọ ń gbé ni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ àjọ ń gbé papọ̀. Ìwọ tọ́mọ ọdún mélòó báyìí? 20 years old. But dádì nǹkan bàbá, ọmọ ọdún mélòó bàbá? 75. 75. Iṣẹ́ wo ni wọ́n ń ṣe? Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ni wọ́n ń ṣe. Ridwan àbí? Bẹ́ẹ̀ni. Now, ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ Ridwan tó fi pa dádì ẹ̀ bàbá 75 years tí ó pa wọ́n tí ó fá gbogbo nǹkan ọmọkùnrin wọn tó yọ tó fá láti lọ fi ṣe oògùn owó. Ta ló tọ́ ẹ sọ́nà pé tí wọ́n bá pa àgbàlagbà pàápàá bàbá èèyàn tí wọ́n bá fá nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n bá fá òkú àtẹ̀pọ̀n ẹ̀ pé yóò padà di owó? Ta ló sọ fún ẹ? Babaláwo ló sọ fún mi. Babaláwo ló sọ fún ẹ? Níbo ló wà? Pé báwo ló ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀? Babaláwo yẹn níbo ló wà tó sọ fún ẹ pé kó lọ fá òkú wá fá ọgbẹ pé yóò di owó tó bá fi ṣe oògùn owó? Lálùpọ̀ ló tún wà? Bẹ́ẹ̀ni. Níbàdàn? Ṣáàdì Ìbàdàn náà ni. Kí ló ní kó yọ lára dádì ẹ̀ tó bá ti pa wọ́n? Ẹkùn àti okó wọn àti ẹkùn wọn ló ní kó yọ tó bá ti lè pa wọ́n tó bá fa ọgbẹ wá yóò wà di owó. Báwo ló ṣe pa dádì ẹ̀? Okùn ni mo fi fún wọn lọ́rùn. Okùn ni mo fi fún wọn lọ́rùn. Ṣé wọ́n ń sùn kó tó pa wọ́n ni? Wọ́n sùn. Orí okùn wo ló fi pa wọ́n? Okùn tí a sọ. Okùn ìsàlẹ̀ tí a sọ. Òun ló lọ́pọ̀. Bàbá ò já wọn pariwo wà tó fẹ́ tó ń pa wọn ni? Wọ́n jà. Bàbá ìyá òkè àgbà ti dé 75 years àbí? Bẹ́ẹ̀ni. So ìgbà tó ń pa bàbá yẹn ibo ni àwọn mọ́mì ẹ̀ wà bọ́lá àwọn àbúrò ẹ̀ wà? Àwọn ò sí ilé tí wọ́n lọ sí oko. Mọ́mì ẹ̀ ò sí ilé? Bẹ́ẹ̀ni. Àbúrò ẹ̀ ń kọ́? Àwọn àbúrò mi náà sì lé àbúrò mi obìnrin kékeré ló wà nílé. Yóò tọ́ ọdún mélòó? Mo tó bí 10 to 11 years. 10 sí 11 years. Òun ò ti tají ìgbà tó ń pa bàbá? Kò tají, ó sùn. Ó sùn ní yàrá bómi ti èmi. Ó sùn? Bẹ́ẹ̀ni. Kí ló wá fi yọ kó bàbá tó fi? Ọ̀bẹ ni mo fi yọ. Ọ̀bẹ Bẹ́ẹ̀ni. ó fi yọ tọ̀ ó wá gbé lọ fún babaláwo àbí? Bẹ́ẹ̀ni. Níbo? Mi tí gbé lọ sí ọbọ̀ fún babaláwo torí pé àṣírí tú ọ̀rọ̀ ìgbìlẹ̀ tí wà mọ́ mi. But ó ń sọ wípé ẹnìkan gbé ọṣẹ fún ẹ gbé lẹ́yìn tó gbé kó lọ pé wọ́n gbé ọṣẹ fún ẹ wípé o rí àwọn owó kan 50,000 100,000 àbí kankan pé o rí owó yẹn wá pọ̀ tó wẹ ọṣẹ. Báwo ni ẹ ti jẹ́? Ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ yẹn. Ọṣẹ ọ̀tọ̀ ni tí mo sọ yẹn. Ọṣẹ ìwo nìyẹn? Ọṣẹ owó náà ni. Ṣé o ti pààyàn kan tẹ́lẹ̀ kó tó ti kó pa bàbá ni? Mi ò pa yẹn. Kí lẹ fi ṣe yẹn? Mi ò mọ nǹkan tí wọ́n fi pẹ̀lú rẹ̀. Ta ló bẹ̀rẹ̀ ṣe ọṣẹ yẹn? Bàbá yẹn náà ni. Bàbá yẹn náà ni ní Lálùpọ̀n? Bẹ́ẹ̀ni. Apá wo Lálùpọ̀n wà? Ní ọ̀nà àkọjá olódó tí mo sọ síwájú dáadáa. Ìbẹ̀rẹ̀ Lálùpọ̀n wà? Bẹ́ẹ̀ni Lálùpọ̀n. Àwọn okó àti ẹpọ̀n bàbá tó wá fáńbó ló wá fìyẹ sí? Ìgbà tí iṣẹ́ já tí mo ìlú gbé lọ́mọ́ ní àwọn fíjì wá mú un. Ta ló sin òkú bàbá? Mi
mi mọ bó ṣe àwọn mọ̀lẹ́bí náà ni. Àwọn náà sìnkú bàbá. Ṣé ìgbà tí wọ́n sin bàbá wọn ò rí pé wọ́n ti fá ọkọ̀ àtẹ̀pọ̀ wọn lọ níbi lára wọn ni? Mi mọ bí wọ́n padà mọ̀ náà ni. Wọ́n padà mọ̀ pé olùpa wọn? Wọ́n padà mọ̀ náà ni. Wọ́n padà mọ̀ náà ni pé mo fọ́ ọkùnrin. Wọ́n wá fi yẹn bọ̀ láṣìírí àbí kó tó di pé àṣírí wá tú lẹ́yìn ọ̀rẹ́ yìí? Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ṣé o ti ń pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni? Mi ti pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí. O pa àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ rí? Bẹ́ẹ̀ni. Náà kí ló fẹ́ láti ọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà àtọ̀dọ̀ ìjọba báyìí? Kí ni nǹkan tó fẹ́ báyìí? Nǹkan tí mo fẹ́. Sọ̀rọ̀ sókè. Nǹkan tí mo fẹ́ láti ọ̀dọ̀ ọmọ Nàìjíríà. Àti ìjọba. Àti ìjọba tí wọ́n ṣe fún mi. Gbogbo eléyìí tí mo ṣe yìí àṣìṣe ni mi ò lè ṣe bẹ́ẹ̀ mọ́. Kí wọ́n ràn mí lọ́wọ́. Èmi náà mo lè kí n bá rí iṣẹ́ tí mo lè ṣe, èmi náà mo lè máa ṣe. Wọ́n ràn mí lọ́wọ́ kí èmi náà lè gòkè láti ibi bẹ̀. Kí èmi náà lè ráyè dúró láyé ara mi. Ó ṣe pé tọ́ bá ràn ẹ́ lọ́wọ́ báyìí tó ní pààyàn mọ̀ oṣù ẹ̀? Láyé. Kò tó wáyé mọ́ kò tó wáyé mọ́. Kò sí bẹ́ẹ̀ mọ́ tó bá ràn mí lọ́wọ́. Kí wọ́n ràn ẹ́ lọ kí wọ́n fi ẹ́ sílẹ̀? Tó bá ní owó ìran tẹ́lẹ̀ kí ló yẹ fowó yẹn ṣe? Gbé gbọ́ bùkátà wa náà ni. Kò sí nǹkan tó fẹ́ ṣe ìfúnná náà lọ. Gbé bùkátà. Jíjẹ àti bísínẹ́sì dáhùn sí nǹkan náà ni. Tí máa dáná gbogbo. Tọ́ Agbọ́ládé Olúwaṣeun Olóbùrò of Africa. Arákùnrin rẹ̀ Ridwan tí ó mú bàbá tó bí lọ́mọ, bàbá ẹni ọdún márùndínlọ́gọ́rin 75 years ní àdúgbò kan tó ń pè ní Ọ̀ṣọ́kó ní Ìjẹ̀bú North Local Government, tí ó pa bàbá yìí tí ó kún, tí ó yọ gbogbo nǹkan ọmọkùnrin wọn, ó fá gbogbo ẹ̀ ní èròǹgbà láti fi ṣe oògùn owó. Tọ́ ẹgbọ́n tó wí ó pé kí gbogbo ọmọ Nàìjíríà àti ìjọba kí wọ́n forí jì òun ní ṣe bẹ́ẹ̀ mọ́. Kílẹ̀ yìí kó sì jẹ́ ẹ̀kọ́ ńlá fún àwa ọ̀dọ́ àti àwọn tí wọ́n ń ṣe láwọn ṣe yahoo pé tọ́ gbogbo ẹni bá sùúrù kẹ́ni kó má fi ṣèpọ́njú tó pẹ́ bóyá ire ẹni atọ́nilọ́wọ́ á padà wá tóni lẹ́nu. Àní dààmú. Ire o.